ẹjọ́ tí àwọn ẹ̀yà mìíràn tí wọ́n fọ́ọ̀sì wa forcefully bí ẹja sandin àsùnwọ̀n Nàìjíríà tí wọ́n bá ń gbógun tiwa ǹjẹ́ ó yẹ káwa náà ká máa gbógun tira wa mo kàn ní kí n bẹ̀rẹ̀ ní o because kí ni èrè fún ọmọ Yorùbá láti máa wá ọ̀nà lóríṣiríṣi láti gbógun ti ọmọ Yorùbá ẹgbẹ́ àbí ọmọ Oòduà ẹgbẹ́ kí lè rè ni kí la fẹ́ gé níbẹ̀ kò sí ǹjọ́ ó yẹ kí àwa ká máa fi àyè gba ẹ̀yà mìíràn tọ́jọ́ fọ́ọ̀sì wa forcefully bí ẹja sandin tọ́kọ orí báyìí tọ́kẹsẹ̀ báyìí tí wọ́n wá ẹ̀sẹ̀sì pé kí gbogbo nǹkan kó máa lọ déédé ǹjọ́ ó yẹ kí ìwà àtèmi fi àyè gba ẹ̀yà mìíràn ní Nàìjíríà láti máa instigate ìwọ àbí èmi against ara wa kódà ṣé bẹ́ẹ̀ ni Yorùbá ti wá gọ̀ tó ni torí tá bá jókòó tá bá wo many things tó ń ṣẹlẹ̀ di wéè tí àwa tá ṣe wá ń ṣe ní àsìkò yìí bẹ́ẹ̀ ni wá ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n ti lo nǹkan fún wa pé àmọ́ nǹkan tá à ń ṣe bí ìgbà tá à ń ṣe ràndàn kò tiẹ̀ yé wa mọ́ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ báwo ni Haúsá tó ń gbé ní ilẹ̀ Yorùbá ṣe máa instigate wípé kí àwọn Haúsá mùsùlùmí ní nọ́ọ̀tì kí wọ́n wá support àwọn brother àwọn tó jẹ́ mùsùlùmí ní Ogun State torí pé wọ́n fẹ́ kí Ogun State kó bẹ̀rẹ̀ sí ní gọ́vnà mùsùlùmí láti sìn lọ. Ipe for a long time o Christian ló ń jẹ gọ́vnà bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí mùsùlùmí kó take over. Ṣé nǹkan tó kan ìwọ àti èmi tó kàn wá kù lélẹ̀? Ṣé a tún ti gbé ẹ̀sìn wọbẹ̀ yẹn náà? So àwọn Christian state ti wà àwọn Islamic state ti wà kí ni ìwọ àtèmi fẹ́ gẹ̀nì nínú ẹ̀ kí ni èrè tí ìwọ àtèmi fẹ́ jẹ ńbẹ̀ ọ̀rọ̀ yẹn ó fẹ́ máa ṣe é bákan àbí wá wo fídíò. What is happening in the state? Please listen just a little minute to hear what you want to say. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. We thank Allah subhanahu wa ta'ala for giving us the opportunity to offer our Salat Zuhr. May Allah accept it from us. What we come here to tell you, our Muslim brother, more especially the Hausa Jomo, Yoruba Muslim, we need your assistance. In Yoruba land, the non-Muslims, the Christians, the Kufar, they are cheating us seriously. You Hausa, if they won't give you, they believe saying a Muslim they for Hausa. If they won't bring somebody who go lead Nigeria, now Muslim they go give from Hausa. But if they won't give us somebody from Yoruba land, now Christian they go give us. They talk say Yoruba na Christian land. Now the thing where they spread. And now we Muslim, we they marry 2, 3, 4. Yoruba Muslim they marry 2, 3, 4. Pastor no they marry 2, 3. Now Muslim plenty for this Yoruba land. Look for instance, Ogun State, where we there now. Governor, what they don't do for Ogun State, that will be Christian, there be 4. Muslim na 1. Na Amosu. Another Muslim do better pass. Christian talk say, this Ogun State, now only Christian go the ruler. Now we need your assistance. Any Muslim waiting for this Ogun State, may you support us. The 2027, we want Muslim to become governor for Ogun State. Yoruba no fit do am only. You Hausa Muslim, Yoruba Muslim will be one. Innamal mu'min ikhwa. Forget about Yoruba. All of us now Muslim. Anything where they suffer Yoruba, they suffer Hausa. That is why we want you Hausa to support us. Anytime where those of you that get voters card, may you keep them. Those of you that not get PVC, maybe 3 months now, they go open now. We go come here. Anybody we no get, we go take you go local government. We go get because we not fight them. Nobody say we go fight them. The thing we go where we feel to be say Muslim. Maybe we go talk to Muslim. Our Muslim. May you join us. Ẹ wo ṣẹ́yìn náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ ṣe ti rí nǹkan tó ṣẹlẹ̀ ṣe gbọ́ nǹkan tó máa Hausa yẹn sọ ara mi èrírí mo rórí ológbò látẹ̀ mo rórí ológbò nínú sàásùn ẹgbà wá ẹ là wá ṣé bẹ́ẹ̀ ni Yorùbá ti wá wíìkì tó ní ṣáà ti wíìkì gan tó yẹn ni débi wípé Hausa fẹ́ máa control wa so àwọn Hausa tí wọ́n ń pariwo wáyò àlà ní nọ́ọ̀tì tẹ́mi wọ́n fẹ́ pín
lórí the same ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ni o náà fi kógun jara wọn táyé wọn tó ti dojúrú báyìí o wọn ò wá rójútu ẹ̀ èyí tó wá sá wá sí ilẹ̀ baba wa tó wá ń gbé tán ní ìfọ̀kànbalẹ̀ tán ní àlàáfíà ó wá rójú tán wá ìráyè kiri ìrẹ́ ẹyó tán ó ń wá bẹ́kùnbẹ́kùn kiri òun wá instigate wàhálà abẹ́yìn èèyàn mi ẹ̀ mọ̀ pé wàhálà ló fẹ́ dá sílẹ̀ ní Ògùn state ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn state tí a ti ń rí sìn tó rẹ̀ pé àwọn mùsùlùmí àwọn fanatic kìíní yẹn wọ́n pọ̀ ńbẹ̀ wọn ò jẹ́ kí peace wà ńbẹ̀ ogun ni lójoojúmọ́ ara wọn náà bá jà wọn sì jẹ́ kẹ́lẹ́sìn míì kó nísinmi ẹ wo Kwara ojoojúmọ́ kọ́ọ̀tì ni kò sọ́jọ́ kan tán kì í fi gbéra wọn lọ sí kọ́ọ̀tì bó ti ń gbóníṣẹ̀ṣe lọ kọ́ọ̀tì náà ń gbéra wọn lọ sí kọ́ọ̀tì ẹ jẹ́ ká wo Ọ̀ṣun state ojúmọ́ kan kọ́ọ̀tì kan ni ẹ jọ kí ló dé tẹ̀yin ẹ̀yin sheik ẹ̀yin àfà tí a máa rí online tẹ́ bá jà tẹ́ ń búra yín tẹ́ ṣe oríṣiríṣi kí ló dé tó jẹ́ pé ojoojúmọ́ kọ́ọ̀tì lẹ máa ń lọ èrè wo lẹ ń jẹ bẹ́ẹ̀ ṣé tẹ́ bá ti gbéra yín lọ sí kọ́ọ̀tì yẹn ẹ jọ ṣe máa fún yín lówó ń bẹ̀ ni torí ó ń ti èmi gan lójú fún yín ẹ ní àmúmọ́ra fúnra yín níbi tó le dé ẹ gbà fúnra yín ẹ ní àmúmọ́ra fúnra yín ẹ ò ní àforíjì fúnra yín tẹ́jọ wà nínú ẹ̀sán kò sí nǹkan irú ẹ̀ṣẹ̀ kékeré bó ti wùn ó mọ mistakenly tẹ́ bá jọ ṣẹra yín ẹ kì í ní àforíjì àfi kẹkú kẹpàrà yín because ìjà tá bá ti ń jà tá à ń gbéra wa lọ sí court kí ló tún kù ṣèbọn ní tá a bá àǹtí court dé ká tó wá ṣọ̀rẹ́ ni èyí gà kí Haúsá máa sọ wípé òun ń pe gbogbo àwọn Haúsá ẹgbẹ́ tòun ní north kan wá support àwọn mùsùlùmí tó wà ní Ògùn state láti wá yan mùsùlùmí gọ́fnà kó jẹ ní Ògùn state so ẹ ti pín gbogbo ilẹ̀ Yorùbá báyìí àwọn state kan wà tó jẹ́ pé Islamic governor ni àwọn kan ti Christian governor ok ibo ni toníṣẹ̀ṣe wà governor ẹ ní láti pín irekẹ láàrin ní bí ọmọ Ọlálọmí ọmọ Abíṣujókọ ìjàkadì nítorí òtọ̀fà ẹ máa pín ireta máa láàrin ni tó bá jẹ́ pé lórí ọwọ́ yẹn kí ló dé a ní kẹ́ jẹ́ kó gun omi kó gun sinmi ṣé ẹ ṣàfẹ́sọ ilẹ̀ Yorùbá di bí náà ti ṣe rí àbí ṣé ẹ̀dẹ̀ rò wípé tí ilẹ̀ Yorùbá bá dàbí nọ́ọ̀tì ṣe bẹ́ẹ̀ rí ní nọ́ọ̀tì bọ́ ṣe kógun jara wọn ibo ni wọ́n sábọ̀ ilẹ̀ bàbá wa torí ibẹ̀ ló wà peaceful jù ilẹ̀ bàbá wa yẹn tó wà peaceful tí gbogbo wọn sá wá wọ́n tún ti wá ń divert irú ogun tó fi ń jara wọn níbi tó ti sá kúrò wọ́n wá ní kẹ́ ẹ máa ṣerú ẹ̀ lọ́dọ̀ títí wa náà ṣe ti mọ̀ wípé peace yẹn á di pieces tí rògbòdìyàn yẹn bá ti wá tó ti wá délẹ̀ bí ti nọ́ọ̀tì nílẹ̀ Yorùbá ibo lẹ́yìn Yorùbá fẹ́ sá lọ alára kò mọ̀ ìyàmọ̀ nìyí ṣe fẹ́ máa fayé yín wé tí àwọn náà dáná ẹ fẹ́ máa fayé yín wé àwọn àlìmájìrì ni wọ́n nǹkan tí àwọn leaders and elders wọn ní náà títọ́ sáyé wọn dì nìyẹn wọ́n ti báyé wọn jẹ́ wọn ò ní ọpọlọ tó ń rò lẹ́yìn ẹ̀sìn kò tún sí nǹkan míì tó mọ̀ kò sí nǹkan tó yé àwọn northern mọ́ the northern youth wọ́n ti rún ayé wọn ṣùgbọ́n ẹ̀yin ìran mi ẹ mà rí bẹ́ẹ̀ ẹ mà dánú ẹ mà ń dóríro ẹ mà ń dọ́pọlọ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ayé mà yé yín ẹ̀yin ọmọ Ògùn ẹ mà ti ń sùn lé láìplé ọ̀rọ̀ yìí máa dín rògbòdìyàn á dàbí ìtọ̀ṣún àbẹ́yìn ò rí pé Fẹ́nikú-Fọládìde ogun ẹ̀sìn wọ́n ti kó wọ́bẹ̀ láìplé wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ní dẹ́gẹ̀ẹ́sì sílẹ̀ ní Ògùn state ó dẹ̀ ti ṣẹlẹ̀ o ẹ̀kọ́ dẹ̀ ṣe fojú wo ni o tí ẹ̀ bá ti kékeré pẹ̀ka àrókò ìjà ẹ̀sìn ní Ògùn state láìpẹ́ láì jìnà omi àtẹ̀yìn wọ̀ gbin yín lẹ́nu o omi àtẹ̀yìn wọ̀ gbin yín lẹ́nu báwo ni Haúsá ṣe máa instigate tá a máa sọ wípé kí ẹ̀yin ọmọ Yorùbá kí ká gbàyè ká torí ẹ̀sìn ká kọjú ìjà síra yín àbẹ́yìn ò mọ̀ pé ìjà ló fẹ́ dá sílẹ̀ láàrin yẹn ẹ má jẹ́ àsùn lè tá bá sọ wípé ní the whole of Nigeria South West ló ṣì wà peaceful lórí iṣẹ́ tí ìwà àtẹ̀mí gbé dání tá àjẹ́ kan sùn tá àjẹ́ ká wo ni o kí peace yẹn kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ òun là ń fẹ́ ṣùgbọ́n àwọn eléyìí wọn ò fẹ́ kí peace yẹn wà ṣó wá yẹ kí ìwà àtẹ̀mí gbà ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ bàbá onírìṣà wọn láwọn náà ti fẹ́ kọ́ kí náà pé World Ifá Temple sí ilẹ̀ Yorùbá èèbà níbi tó jẹ́ wípé bí àwọn kìrìsìtẹ́nì bí wọ́n ti ń lọ sí Israel ilẹ̀ mímọ́ tó fẹ́ lọ wo òkun pupa àti kíní tí àwa mùsùlùmí tá à ń kó òkò tá lọ lẹ̀ máṣítánì ní Mecca ní Saudi
bàbá Ọ̀nìrìṣà wọ́n ti fi 3 acres of land sílẹ̀ kí wọ́n fi kọ́ World Ifá Temple tí ò tí ì sírú ẹ̀ ní àgbáyé rí. Ẹ̀yin oníṣẹ̀ṣe, congratulations and jubilations. Ìpínrẹ̀ láre ni mi ìjàjẹ́ sí ni. Kristẹni ni mi, wàlẹ́ mi ìtàpá sí ìṣẹ̀ṣe. Mi ìtàpá sí ìṣẹ̀ṣe ni bàbá tó bí bàbá mi Arẹmọ ni. Yes, ibẹ̀ ni mo ti jáde wá. Mo mọ Ọlọ́run. Ṣùgbọ́n mi ò tàpá sí ìṣẹ̀dá mi. Torí ohun tí wọ́n ń ṣe ní ilẹ̀ bàbá ńlá bàbá tèmi nìyẹn. Mi ní tàpá sọ́run mi. Mi ò ṣe kà mí ìṣirò bí sẹ́nikẹ́ni. Ẹ̀yin oníṣẹ̀ṣe, kùndùsí yín jàre. Sorry, bàbá Ọ̀nìrìṣà, kùndùsí yín kábíyèsí. Ẹ̀jẹ̀ àsáré-dé bẹ̀ pàápàá. Ọ̀ọ̀ni donate land for construction of World Ifá Temple. Tàbá ti lẹ̀ kò má sì ta ní ta lọ sí Israeli, ta wo Òkun Pupa, ta wo ibi tán bí Jésù sí, ta lọ sí Jerusalem, ta lọ gbogbo ẹ̀. Ẹ̀yin onífá, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin náà ti níbi tẹ́ ti máa ṣe títí yín tó já sí wípé gbogbo oníṣẹ̀ṣe káàkiri àgbáyé ilẹ̀ Yorùbá náà ń bọ̀. Bàbá Ọ̀ọ̀ni, ẹ ṣeun, ẹ ṣe gan-an ni. Ǹjẹ́ mo iye owó tó máa fẹ́ ṣe wa? Ṣùgbọ́n bàbá Ọ̀ọ̀ni, nǹkan tẹ́ fẹ́ kọ́ ẹ̀ tí gbogbo àgbáyé máa wá síbẹ̀. Amid insecurity, security gbúdọ̀ wà o. Oúnjẹ dẹ̀ gbúdọ̀ wà. Ní yàfùnyàfùn, ẹ jẹ́ àkásẹ̀. The Ọọ̀ni of Ife, Ọba Adéyẹyè Ògúnwùsì Ọjájá II, has donated 3 acres of land to the International Council for Ifa Religion for the construction of the World Ifa Temple. This was aimed at promoting its activities and establishing the largest pilgrimage site for Yoruba traditional worshippers across the world. The ICIR announced this in a statement released by its president, Fayemi Fakayode, in Ibadan, the Oyo State capital, on Wednesday. Fakayode said, "This gesture of our revered first-class Oba has demonstrated his love for traditions and Yoruba culture and spirituality. On behalf of the Council of Araba and Oluwo, under the chairmanship of His Eminence Awodotun Aworeni, the Araba and Olu Ìṣẹ̀ṣe Àgbáyé, and all practitioners of Ifa and Orisha worldwide, we thank His Imperial Majesty Oba Ogunwusi Ọjájá II for this good and historical gesture." With this step, Ọọ̀ni's commitment to preserving and promoting Oduduwa's cultural heritage and spirituality is obvious to all to see. This project is going to be the largest World Ifa Temple across the world, and it will serve as a major pilgrimage site for practitioners of Oduduwa spirituality across the globe. He said, the 3 acres of land are located around the stadium area, Route 7, Ile-Ife, Osun State, and work has begun on the site. It will be recalled that ICIR, whose headquarters is located at Oketase, Ile-Ife, had recently requested the land for the construction of what the body tagged the largest World Ifa Temple in Ile-Ife. Tó jẹ́ sí wípé ìyẹn á tún grow economy ní South West nílẹ̀ bàbá wa. Ìyẹn á tún grow ẹ̀. Olúwo tẹlúwọ̀n mufti. Àfìgbà tẹ́ sún àwọn oníṣẹ̀ṣe dé ibi tí ó lápẹẹrẹ. Ọlọ́run, tí ò bá jẹ́ ogun tẹ́ ń gbé ti àwọn oníṣẹ̀ṣe yìí ni, wọ́n lè má ronú lọ síbi kan tó fẹ́ ṣe yìí o. Àbí kí lẹ ní mo sọ? Wọ́n lè má ronú lọ bẹ̀. Ipe bí wọ́n ti ṣe ń ṣe láti ilẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Mẹ́kà ti wà lóòótọ́, tí a ti ń lọ sí Mẹ́kà tá lọ ń ṣàdúrà, tá ń lọ Umrah, tí àwa Kìrìsìtẹ́nì tá ń lọ Jerusalem, tá ń lọ sí Israel, tá ń lọ ilẹ̀ mímọ́ náà. Ilẹ̀ mímọ́ náà ń bẹ nílẹ̀ bàbá wa. Ẹ jẹ́ a gbé nǹkan wa lárugẹ. Ẹ jẹ́ a gbé nǹkan wa lárugẹ. Mo wá fi àsìkò yìí rọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká support àwọn oníṣẹ̀ṣe náà ní ọ̀nà tó bá wù wá, tí ó rọrùn fún wa láti support. Mi ò ní kí ẹ lọ máa ṣẹ̀ṣẹ̀ o. Ṣùgbọ́n tó bá wù ẹ́ tó dẹ̀ jó níṣẹ̀ṣe, máa ṣe lọ. Tó bá tí ìgbàgbọ́ ẹ̀ bá ti rọ̀ mọ́, tó sì wà okay. Why not if not? After all, ìṣẹ̀ṣe náà fi tú ilẹ̀ bàbá wa. A ṣe máa parun nígbà tá kì í ṣọmọ àlè tó sọ lẹ́nu tó sàpòyàkọ́. Ẹ
ẹ jẹ́ ká fún wọn ní sọ́pọ́ọ̀tì gẹ́gẹ́ bá ṣe ń fún kìrìsìtẹ́nì ní sọ́pọ́ọ̀tì gẹ́gẹ́ bá ṣe ń fún mùsùlùmí ní sọ́pọ́ọ̀tì kẹ́dẹ̀ máa wá wo àwọn mùsùlùmí brothers wa o wọn ò mọ̀ wípé kìrìsìtẹ́nì gan tó níṣẹ̀ṣe we are supporting them we love them they know ọ̀pọ̀lọpọ̀ wọn lè má mọ̀ torí gbogbo ẹ wo ọdún iléyá bọ̀ báyìí sìn kìrìsìtẹ́nì gbogbo wa àti oníṣẹ̀ṣe gbogbo wa là ń ṣe kùkù kẹ̀kẹ́ tá à múra ọdún iléyá ṣẹ́yìn nìkan lẹ wá fẹ́ ṣe iléyá ni ẹ̀yin nìkan kọ́ gbogbo wa lájọ máa ṣe ṣùgbọ́n nílẹ̀ bàbá wa aláwọ̀ òjàjà ẹ̀sìnṣẹ́ ìfẹ́ àti ìrẹ́pọ̀ ni mò ń tọrọ lọ́wọ́ gbogbo wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kábíyèsí o bàbá wa onírìṣà kádé kó pẹ́ lórí yín bàbá ẹ ṣe ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ irú kẹrẹ á jẹ́ títí àdọ́kínní bàbá ẹ pẹ́ fún wa lórí ìgbésẹ̀ tẹ́ gbé yìí mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo àwọn oníṣẹ̀ṣe náà wọ́n ní ká kí yín wọ́n ní ká kí yín sídìí ìyá àti sídìí bàbá wọ́n ní inú wọn dùn ayọ̀ wọn kún wọ́n ní ẹ ṣé gan-an ni o oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àti gbogbo oníṣẹ̀ṣe pátápátá all over the world congratulations to us kìrìsìtẹ́nì ni mí mùsùlùmí ni mí oníṣẹ̀ṣe ni mí ìwọ ńkọ́ èmi ò lólódì orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowó Èkókókó ni mò ń jẹ́ tó o bá tí ì fún mi ní support láti bá mi ṣe kí ni subscribe sórí YouTube channel what are you still waiting for wetin you gain support mi now èyí tẹ́tí support mi God bless you thank you má gbàgbé láti bá mi drop comment ẹ̀ sí abẹ́ fídíò yìí sì má gbàgbé láti bá mi mú fídíò yìí kó bá mi share káàkiri fún gbogbo àwọn oníṣẹ̀ṣe àti gbogbo àwọn ọmọ Ògùn pátápátá nílé lóko lẹ́yìn odi iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá o iṣẹ́ ti yá àtúnṣe ọmọlúàbí fún ilẹ̀ Yorùbá mo ní iṣẹ́ ti yá great Yorùbá land great orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowó Kówé ẹ̀rọ.